Temi More Malagege. Thank you for always watching me. Alhamdulillah Rabbil Alamin. Yes, Temi, ẹ̀yin mélòó lẹ notice pé after video Truth and Baba T, pé Baba T wá trend gidi gan. As in, Baba T wá trend gidi gan. Baba T wá lo opportunity yẹn again láti trend. Ó wá lo words Truth and / ṣó lè jẹ doggy. Ó fi trend gidi gan, like seriously. Ẹ̀yin tí tèmi, ẹ̀yin mélòó lẹ ti wo musical content ti Ṣódè? Bóyá tẹ́ ń wò yìí, ṣé ẹ mọ̀ pé fídíò yẹn òun ló ní highest views? Can you beat that? Can you imagine? Òun ló ní highest views, ó dẹ̀ tún ní highest likes. Yes, bí mo ṣe ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí, likes ẹ̀ nìkan is 260,000 likes. Mi ò ní orí ọ̀fẹ́ láti wo views ẹ̀. But fún kíní láti jẹ́ 260, a jẹ́ pé views ẹ̀ is more than 3 million. So likes ẹ̀ yìí is more than majority àwọn tí Ṣódè tó feature nínú music yìí. I'm telling you. What am I driving at? Ó ní mò ń sọ wípé ṣé kí èèyàn máa ṣe nǹkan burúkú òun ló dáa ni? Ṣé kí èèyàn máa ṣe nǹkan burúkú kó máa hámà nǹkan burúkú ṣé òun ló dáa ni? Like seriously, mi ò believe ẹ̀ pé after tí Baba T tó gba pátá nídìí ìyàwó ó lè trend so much. Àwọn èèyàn dẹ̀ ń like gbogbo àwọn videos ẹ̀ tó jẹ́ pé wọn ò wò tẹ́lẹ̀. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wú jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ní like ẹ̀. Ẹ̀yin tí tèmi, like seriously, kò sí morals, kò sí báwí kankan. Ṣílé ayé tá wá wà láyé ìsìn leléyìí ẹ̀yin tèmi. Kí leléyìí gan-an? Like seriously, ṣé kí èèyàn máa ṣe nǹkan tó da òun lẹ fẹ́ ni? Ẹ̀yin tí tèmi, ó surprise mi o. Mi ò dẹ̀ wá bá Baba T wí o. Làǹdẹ́dẹ́ o ni mo bá wí. Nítorí tó bá jẹ́ wípé Làǹdẹ̀ kò tètè gbẹ̀bẹ̀ ni. Tó bá jẹ́ wípé Làǹdẹ̀ ò tètè gbẹ̀bẹ̀ ni, Baba T àti Làǹdẹ̀ wọ́n mọ jọjọ mọ́ rí ènì papọ̀. Nísìnyí mo ṣe sọ̀rọ̀ yìí, fídíò Làǹdẹ̀ ó ti wà nílẹ̀ẹ́lẹ̀. Yes, lẹ́lẹ̀ àwọn èèyàn search fún mọ́. Fídíò Baba T làwọn èèyàn search fún. Tó bá jẹ́ pé ìwọ Làǹdẹ̀ ó tètè gbẹ̀bẹ̀ ni kí Baba T wà lórí ìkúnlẹ̀, wọ́n máa jọ máa wo fídíò yín ni. Ká wá máa já rẹ̀ síbí, ká máa já rẹ̀ sọ̀n, ká máa bẹ̀ẹ́, ká máa ní dákun, forgive and forget, forgive and forget, forgive and forget. Bá a ṣe ń bẹ̀ẹ́ yẹn ni àwọn èèyàn máa lọ tú videos yẹn, wọ́n máa lọ wò, wọ́n máa lọ search ẹ lórí Google. Lórúkọ ẹ máa wà ní top. Kò yẹ ṣe pé orúkọ Baba T nìkan ló máa wà ní top than yours. Kò yẹ kó tètè gbẹ̀bẹ̀ bẹ́ẹ̀ yẹn Làǹdẹ̀. Ó yẹ ká wà pẹ̀lú pé a ṣì ń bẹ̀ ẹ́ lọ́wọ́. Ìkan tá fi máa mọ̀ pé marriage is important to you nìyẹn. But ó ṣeé ṣe pé bóyá ò fẹ́ ọmọ yẹn ní ṣùlọ́kà àbí ò fẹ́ ìyàwó rẹ̀ yìí ní ṣùlọ́kà ni, because I don't get it. Nítorí pé ìwọ Làǹdẹ̀ 2 seconds begging. Ó ní Baba T ṣe tó ti forgive ẹ̀. Òun ló wá fún ìyàwó rẹ̀ ní audacity láti lọ grant interview, no shame. Ṣé interview tí ìyàwó rẹ̀ grant yẹn, ṣé o rí pé ó wà remorseful? Kò wà remorseful. Ó kàn ṣe nítorí pé òun náà ó fẹ́ sọ̀rọ̀. Kò sí tìjú mọ́, kò sí ìrírí pa ní ọkọ amárì, kò sí mọ́, kò sí tìjú, kò sí shame. Tó bá jẹ́ pé ìwọ Làǹdẹ̀ a ṣì ń bẹ̀ ẹ́ lọ́wọ́ ni, I'm telling you, kò ní dàbí ẹni bí ṣíṣe ló ta trend yẹn ló ta fún Baba T and is using it well. Ẹ lọ wo the end of this musical play. Kí ló sọ ń bẹ̀? Ó ń dọ pé ta ló lè jẹ dọ́gì. Ó ti fi incident wà àti ìyàwó ẹ̀, ó tún fi gbá game fún content Billion Boys. Videos ẹ̀ ti ṣe kí ni, ó tún lọ fàáfàá. Baba T is trending, man. Làǹdẹ̀, Baba T is trending. Tí ìwọ dẹ̀ ní orúkọ videos ẹ̀ ti wà ńlẹ̀. Kí lẹ tún fẹ́ pull up nísìnyí again? Mo wá ń rò mo ní àbí Làǹdẹ̀ gbowó àbẹ̀tẹ́lẹ̀ ni? Pé kí mọ̀ jẹ́ kí Baba, yes, mo ń rò bẹ́ẹ̀, mo ní àbí Làǹdẹ̀ ó gbowó àbẹ̀tẹ́lẹ̀ so that Baba T ò ní fi pẹ́ lórí ìkúnlẹ̀. Ẹ tèmi, read my lips, nǹkan tí mo sọ nìyẹn. Mo ní mo ń rò bẹ́ẹ̀ pé àbí owó tí wọ́n ní wọ́n donate fún Làǹdẹ̀. Èèyàn sọ pé wọ́n ń báyàwó òun sùn, ẹ bẹ̀rẹ̀ sí ní donate owó kíni? Ó ní èèyàn kan donate 2 million, ó ní èèyàn kan donate 1 million. Owó tó gbà yẹn tí wọ́n bá lè pe Làǹdẹ̀ nígbà yẹn,
àwọn tó ń donate owó yẹn tó wá létà pé Làǹdẹ̀ pé wá má jẹ́ kí baba tí pẹ́ lórí ìkúnlẹ̀, what can you say? You can't say anything. Sharp òun lèmi fi ń rò bẹ́ẹ̀ pé àbówó àbẹ̀tẹ́lẹ̀ ni Làǹdẹ̀ gbà pé kí baba tí mọ́ fi pẹ́ lórí ìkúnlẹ̀, otherwise èèyàn gbé bàásù fún ìyàwó ẹ̀ ó jáde lẹ́nu ẹ̀ bóróbóró, òun ló ń họ́gì ọ̀tá rẹ̀. Ẹni tèmi ẹni ajíà nígbà fásitì, ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe máa rí lọ. Ìwọ fọ̀rọ̀ náà, ìwọ tó bá sọ wípé bákan fọ̀rọ̀ náà rọra ẹ̀ wò, ká sọ wípé ìyàwó ẹ̀ ni wọ́n gba pátá nídìí ìyàwó ẹ̀ tó bímọ 3 fún ẹ, ìyàwó ẹ̀ tó ti bímọ fún ẹ, ìyàwó tó fẹ́ ní ṣùlọ́kà, ìyàwó ẹ̀ ìyálé ilé rẹ̀, ìyàwó ilé rẹ̀, wọ́n wá ṣe bẹ́ẹ̀, wọ́n ní wọ́n gbé ní bàásùn, you understand? Ọlọ́run ló mọ how many rants. Wọ́n wá bẹ̀ 2 seconds, ó dẹ̀ gbẹ̀bẹ̀. Ó yẹ mi ò ní kó mọ́ gbẹ̀bẹ̀, àmọ́ ẹ̀bẹ̀ yẹn máa lámì. Íńtánẹ́ẹ̀tì náà ó mọ̀ pé yes, àmọ̀ bẹ́ẹ̀ Làǹdẹ̀, àmọ̀ fọlọ́run kọ lọ́rùn. Ọmọ àlè èèyàn ni wọ́n bẹ̀bẹ̀ tí ò gbẹ̀bẹ̀. Ọmọ àlè èèyàn náà ló dẹ̀ rí bínú tí ò bí. Wà á kọ́kọ́ bínú lọ náà, wà á bínú lọ náà, á wà àmọ̀ bẹ́ẹ̀. Yes, later á wà ní aṣojọ́ lọ́ọ̀ ní Làǹdẹ̀. Ìgbà yẹn ni wàá ẹ̀ṣẹ̀ wàá gbẹ̀bẹ̀. Ní ìgbà tó bá jẹ́ pé ò tí gbẹ̀bẹ̀ ni, wọn ò bí baba tí ìdá kó lọ mọ́ fi incident yẹn mọ́ fi ṣe music. Wọn ò bí dá kó lọ mọ́ fi incident yẹn kó mọ́ fi ṣe music. Ní kó mọ́ continue ìgbésí ayé rẹ̀, ó máa continue, bẹ̀ kò ní fi that particular thing tó fi gba pátá nídìí ìyàwó kò ní fi ṣe content. What is wrong with all of you? Ẹ fi rora yín wò náà, ká ní ọmọ rẹ bóyá òtẹ̀ níyàwó lé baby mama ló ní, fi ọmọ rẹ fi ṣe àpẹẹrẹ pé òun ni wọ́n gba pátá nídìí ẹ̀ pẹ̀lú truth and dare, àbí ìyàwó lé rẹ ni wọ́n fi gba pátá nídìí ẹ̀. Yes, wọ́n jẹ dọ́gì, wọ́n gba pátá nídìí ẹ̀, wọ́n wá àtẹ̀yìnwá, wọ́n bẹ̀bẹ̀ swẹ́swẹ́, wọ́n wá lọ fi ṣe content. Like, don't you get it? At the end of the day, ta ni wọ́n wá ń gbégbó orókè fún? Wọ́n ń gbégbó orókè fún èèyàn tó gba pátá nídìí ìyàwó ẹ̀ nítorí pé kí ni ọkọ gangan ó wùwà ọ̀dẹ̀. Kò yẹ kó ti gbẹ̀bẹ̀. Tó bá yẹ pé kò gbẹ̀bẹ̀ ni kò ní ṣerú music yìí jáde. Ẹ̀yin ẹ lọ wo ní whatever, ẹ lọ wo ní tó bá ti máa wo, ẹ máa rí pé òun ló ní highest view and highest likes. Kí la wá ń bá ká ẹ̀yin tèmi? This is not good enough. Kò yẹ kí Làǹdẹ̀ ti gbẹ̀bẹ̀. Kan tí mo mọ̀ nìyẹn. Ẹ mọ̀ bọ̀ láyín jẹ́ nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ lénìí. That is it. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tèmi, ẹ lọ wo fídíò mi lórí aloe vera. Ǹjẹ́ ìwọ tiẹ̀ mọ̀ nípa aloe vera? Ǹjẹ́ ìwọ tiẹ̀ máa ń lo aloe vera? Lọ wo next video mi, lọ wo bí wọ́n ṣe ń lo aloe vera fún ìtọ́jú ara ọkùnrin tó kù díẹ̀ káàtó. Kò yẹ ṣe pé ká lo 2 hours lórí obìnrin, òun ni ọkọ. Bí Làǹdẹ̀ sọ rárá, ó lè lo 10 hours lórí obìnrin kóbìnrin yẹn mọ́ gbádùn ẹ̀. Ó dẹ̀ lè lo 3 minutes lórí ìyàwó ẹ̀ kí ìyàwó ẹ̀ sì gbádùn ẹ̀. Ẹ lọ wo fídíò yẹn. Bye for now.